Yorùbá Gidi TV. Lórúkọ Olódùmarè aṣẹ̀dá ayé aṣẹ̀dá ọ̀run ọ̀gá ògo ni mo kí yín káàbọ̀ sórí ètò yìí. Bọ́mọdé bá jí á sunkún oúnjẹ, àgbà ò sì ní rìn láì wẹ̀wù, onílé ibi ẹ kú ilé o. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi. Ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní láti máa wò. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tó yẹ kí ọ̀pọ̀ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ láti mọ púpọ̀ nípa ìgbàgbọ́ Yorùbá ó gbọ́. Bí àwọn baba aláwo bá sọ̀rọ̀, bí wọ́n bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, wọ́n á ní adíá fún Ọ̀rúnmìlà. Nígbà tí ń tì kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé. Àwọn kankan wà níbẹ̀ tó yá mọ̀. Ta gan lẹni tó dífá f'Ọ̀rúnmìlà? Ṣe bí Ifá náà Ọ̀rúnmìlà ń bàbá Ifá, àbí? Àlàyé ọ̀rọ̀ pọ̀ tẹ́ ó gbọ́ lónìí. Ẹ káàbọ̀ sórí ètò. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ẹ kú rìn. Ẹ ṣeun. Ojú yóò ní rí bí o. Ojú ẹ̀fọn rí bí ó di àdó. Ọkàn yóò balẹ̀. Ẹ̀tẹ́ ṣe ń gbọ́ tiwa náà. Àṣetì ò ní bá yín o. Ojú oyin yóò ní fọ́. Ojú olóko yín kì í fọ́. Àwọn aláṣekù tì í lẹ́yìn o. Olóòtú mo wà pẹ̀lú yín. Ẹ bá ń dáko yín lẹ́kùnrin rẹ fáwọn èèyàn tí wọ́n wà. Orúkọ mi ni àwọn kan mọ̀. Àwọn èèyàn mọ̀ mi sí high priest Olúkẹ́jì Fádàrí ìràwọ̀ àgbà. Ọba ìṣẹ̀ṣẹ̀lẹ̀ Yorùbá. Ọba òrìṣà ṣẹlẹ̀rú àgbo jẹnẹra. Bàbá ọba ajé olókun àgbáyé. Tán kan tó fi mí sípò alága àṣegùn àpapọ̀ ọmọlẹ̀ agbọ́mọlà wárí ní káfíìmọ̀ sí wọ́n ṣe wọ́n ń gbé alẹ́yìn odi náà nù aláàníjì oyè wọ́n ní dandan ibi èèyàn bá lẹ́sẹ̀ ńlẹ̀ sí tàbí tó nímọ̀ sí àwọn fẹ́ wọn fi ṣe ọ̀nà àbáyọlé lórí lẹ́nu kan èmi ni ọba àṣẹṣe fún gbogbo ilẹ̀ Yorùbá ìràwọ̀ àwọn àgbà Olúkẹ́jì. Àwọn Kìrìsìtẹ́nì gbà pé bí èèyàn bá kú níbi tí ń lọ pé ìdájọ́ ń bẹ lẹ́yìn ikú. Ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì gbà pé ọ̀run àpáàdì wà. Àwọn Mùsùlùmí gbà pé bí èèyàn bá kú bíṣẹ́ ọwọ́ ò bá dáa iná Jáhánámọ̀ ní ń lọ. Àlùjánnà sì tún wà fẹ́ni tó bá ṣe dáadáa. Párádísè wà fẹ́ni bá ṣe dáadáa. Kí gbàgbọ́ Yorùbá àti kí ni Ifá sọ? Ayé kan ẹ mọ̀ pé téèyàn bá ti kú ìní ò tó lọ rèé mọ ibi tí ìdájọ́ wà. Ẹ̀dá òsì kò sí ẹ̀dá ọmọ lọlẹ̀ ẹ̀dá ọmọ bọ̀ pé ẹnìkan ó wọ náà kò sí gbàgbọ́ fún Yorùbá lérí pé ẹnìkan ó wọ náà. Ṣé Ifá náà sọ̀rọ̀ nípa ẹ̀? Ifá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kí ni Ifá sọ? Mo jẹ́ ọ̀kan nínú àwọn akọrin nígbà tí mo wà ní ọmọ awo tá a máa wá ń kọrin lọ́wọ́ tó bá bọ́ tó ní bá bọ́ sí wa lára. Àgbẹ̀gbọ́gbọ́ ẹgbẹ́ ẹni gbàgbọ́ o àtẹgbẹ́ ẹni mà lè yè babaláwo tó gbọ́ fá òtítọ́ ni wọ́n dáná iná ń bẹ ní wàrún àhà ṣùgbọ́n Ọlọ́run ló mẹ́ni tí ó fi iná jó ìwà ẹ̀dá ìní òmùrí ojú rere Elédùmarè. Lágbájá ó jìyà lóde ọ̀run irọ́ ní bẹ nínú ìrìn àjò tí lágbájá bá dẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́sìn òyìnbó àwọn ṣé o tọrọ ṣe mọ̀ pé náà tètè rí di òótọ́ di àwọn bàbá ńlá wa torí àwọn ẹlẹ́sìn àtọ́rìnwá nípasẹ̀ Jésù wọ́n pẹ́ tí wọ́n ti dé ṣùgbọ́n wọ́n bá àwọn bàbá ńlá wa ńlẹ̀ ni wọ́n fi rí ìmọ̀ kọ́ díẹ̀ torí ọgbọ́n ẹ̀rọ náà ni wọ́n fi wọlé sí àwọn káàrọ̀ òjìrì lára. Àwọn ní gbogbo ẹgbẹ́ ní mo kọrin ní ìsinmi ní gbogbo ẹgbẹ́ ní gbàgbọ́ o àtẹgbẹ́ ní mọ̀lẹ́ babaláwo tó kọ́ fún òtítọ́ ni wọ́n dáná iná ń bẹ ní wàrún àhà ṣùgbọ́n Ọlọ́run ló mẹ́ni tí ó fi nájú Ọlọ́run ló mẹ́ni tí ó fi nájú torí pé ìwà ẹ̀dá ni ó mórí ojú rere Olódùmarè béèyàn kú sí mọ́ṣáláṣí bí iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́ òníwó èkó náà béèyàn kú sí ṣọ́ọ̀ṣì bí iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́ òníwó èkó náà wọ́n wá ní àwọn ẹlẹ́sìn òyìnbó yẹn wá ní Ọlọ́run ọba ni ọba tí yọ ẹ̀ṣẹ̀ baba lára ọmọ látòrí ìran kan lórí ìran bí ìran tó wí náà ni ìran kẹrin èèyàn bóyá wọ́n yẹ nìkan tó ń wí náà tó bóyá jẹ́ ju ẹ̀kẹrin lọ òótọ́ ni bóyá wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ baba lára ọmọ bí wọ́n bá wá wí náà á pé aṣọ Ọlọ́run ní kánú báyìí Ọlọ́run ní kánú bó ṣe yẹ kó rí nù torí wípé bàbá kan wà
òun lè ní kánú tọmọ kan bá fẹ́ gòkè yóò ṣan lábàndì ilé yóò jábọ́ lulẹ̀ ipò àgbà tó fẹ́ déhùn wọn ò ní jí ó débẹ̀ tí wọn bá jí ó dé pọ̀ àgbà wọn inú rẹ̀ wá dùn tàbí bó ṣe rẹ̀ lulẹ̀ ẹkún wà aṣọ nínú ilé àwọn tí wọ́n ní ọmọ wọn inú rẹ̀ wá dùn ọmọ tí ẹ náà bẹ́ńlẹ̀ o tó ọmọ tí ẹ bẹ́ńlẹ̀ tí wọ́n ṣe yọtọ́ mi ó rẹ̀ bọ́ kó pa á lẹ́nu kankan mọ̀ wẹ̀ tí ẹ̀ pẹ́ sọ ó pa ilé yìí gbogbo yẹn wá gáà kankan Elédùmarè yóò máa wò yóò wá èèwà ní sin tí ó sin ọmọ rẹ ní gbogbo gbà wọn òun máa rẹ́rìn gbogbo ilé àwọn tó ń wà gbẹ kan Ọlọ́run wá rí pé ilé Ọlọ́run àwa la ní Ọlọ́run àwa káàárọ̀ òjíire àwa la ní Ọlọ́run àwa la ní Elédùmarè àtùmọ̀rìn àdúyẹ náà di númọ̀ bá Elédùmarè yóò wá wò pé ó mà ṣe gbénú lójú ara ẹ̀ ìṣàjì àwọn òwúrẹ́ mi ó wà dùn Elédùmarè yóò wá jẹ́ kí àwọn tèèyàn ṣankunṣankun kó rọ̀ wọ́n Elédùmarè wá gbẹ́lò mi dìde tí ó máa bọ̀ díẹ̀díẹ̀ àsìkò gbà tí Elédùmarè ń gbé dìde òun ó lè ṣe ẹni tó kún gan Elédùmarè gbé dìde nílànà ọmọ kékeré tí ó máa dàgbà bọ̀ àsìkò gbà ẹni tó ṣìkà yẹn yóò ti máa dàgbà bọ̀ yóò ti wá darúgbó ọmọ rẹ wà tó àsìkò tó yẹ kó pọ̀ wọ́n sí wọ́n wà pé ẹ̀ṣẹ̀ bá bọ́ ọmọ tá a wí ẹ̀ṣẹ̀ dé torí àwa Yorùbá gbà pé ẹ̀san ni àwa Yorùbá gbà nínú ìwà wo wà kú díẹ̀ kí bàbá wọn tó ẹni tí yí dàgbà lórí bí àgbárí ó kú bí ọdún mi bí àwọn àtàìbá kan nínú ìwà pé kan náà ti lè ju ọ náà lọ kí wọ́n san ọmọ rẹ náà dì ọmọ rẹ bá bàbá ń ṣe burú àṣùgbọ́n ọmọ dáadáa lọ́mọ rẹ hùn gbogbo àní máa ṣàánú wà bàbá jẹ yóò fún iṣẹ́ ọmọ ló yẹ kó kú ọmọ ló yẹ kó kú ara ẹ̀ṣẹ̀ bàbá lára ọmọ nìyẹn torí pé níjọ́sí yẹn tí bàbá yẹn san ọmọ ọlọ́mọ nídìí ọmọ ọlọ́mọ tó ṣẹ́ nídìí hùn dúkìá ẹnìkan ló bàjẹ́ òun dúkìá tiẹ̀ náà ni wọ́n bàjẹ́ yẹn tó jẹ́ pé tí ń bẹ nínú báìbù nǹkan náà ẹ̀ rí i pé iná nítumọ̀ ju ìlànà lárúbáwá tẹ̀wé lọ torí agídí ni wọ́n kólé kàn ní tiwọn fún àǹfààní ààrẹ àṣetán láti bẹ ẹ̀sìn kan jẹ́ fún kan ṣùgbọ́n ká ṣe àtúnṣe láàrin ara wa ká má jẹ́ àkànkàn kọ ẹ̀yìn wa síra nígbà bá ti ẹni ẹlẹ́ni jẹun dandan ni wọ́n ba dúkìá rẹ̀ jẹ́ náà tó jẹ́ pé Ọlọ́run bá gba ẹ̀ṣẹ̀ bàbá ọmọ lára wọn bàbá ló gba ọmọ ọlọ́mọ nídìí tó kù ọmọ àti ènìyàn gbáǹdì ṣe bí dúkìá kan náà ni ọmọ ọlọ́mọ tó gbáǹdì jọ náà lọ́run fi gba ẹ̀ṣẹ̀ bàbá ọmọ lára ọmọ kò sí ìlànà níbẹ̀ o. bẹ́ẹ̀ sì rèé Kùránì náà tá àwọn mùsùlùmí ń ṣàmúlò tán sì gbàgbọ́ nú ẹ̀ òun náà máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà pé kéèyàn ó mọ̀ ṣàbúrú sọmọ ẹni kejì léèrè ní ká máa ṣe. ó wá ní ojú àwọn tí ń tọ́ ní lánàá abẹ́hùn wọ́n kàn fẹnu wí ní tábà ṣe tọrọ torí wọ́n ní Fúlàní òtúrí Ọlọ́run kéwu tẹ́ bá rí bẹ́ẹ̀ nínú ìṣe gbogbo tí ń bẹ lóde ṣàlàyé àti gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò ní íńtánẹ́ẹ̀tì báyìí bàbá máa dú èèyàn lọ́rùn níṣe wọ́n ṣe bisimilá ìkiri tó dùn ni à ń bọ̀ fálóòtọ́ àpè fani Ọlọ́run tẹ́ bá ń pé Ifá Olókun aṣọ̀rọ̀dayọ̀ pé ẹ̀yin olórìṣà òṣàlẹ́bọ̀ kí ni ń jẹ́ òrìṣà ẹgbẹ́ ní ń jẹ́ òrìṣà o ẹgbẹ́ ní ń jẹ́ òrìṣà táà kan mọ̀ sí mẹ́mbà fún ẹ̀dá ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ ní ń jẹ́ òrìṣà nígbà tí Elédùmarè dá ilé ayé irúnmọlẹ̀ ti kọ̀tún ní Ṣàngó Ọ̀ṣun gbogbo wọn kóra wọn jọ irúnmọlẹ̀ olùkọ̀tún gba wọn jùkọ̀ sí kórì Ṣàpọ̀nná nǹkan kan wọ́pọ̀ gbogbo wa bẹ́lẹ̀ yóò bá wá alẹ́ lọ́dọ̀ Ṣàpọ̀nná bẹ́lẹ̀ kí ni ó dé tá a lè fira wa sí ẹgbẹ́ kan tá a kan pè ní simple ball ká mọ̀ nǹkan kan tí a mọ̀ pé ara wa tí ó jẹ́ pé nǹkan kan oṣù wọn mọ̀ pé àwa ní ìlànà ká gbọ́ mọ́lẹ̀ la wà ìlànà ká ṣe ìyanu kí kéde iṣẹ́ tẹ́lẹ̀ dùmọ̀ ìrànlọ́ lóṣooṣù ràn wá ṣe lè ṣàlàyé láti gbọ́ ọmọ aráyé lẹ̀ kí o bọ́ nínú làálàá wa ká dì máa jẹ́ orúkọ kan anítọ̀ ó wá dà èyí ó kọ̀ ó lálẹ́ fúnra wa wọ́n ní sẹ́ mọ̀ pé orí ló ṣàwádà orí ló dọ́wọ́ ya sílé rá ó dọ́ba àlùfà sóde ẹ̀rìn ó dọ́ mọ́kà sóde ọ̀fà ó dá àtìmọ́jọ sóde òkú ó dá Ṣàngó sí Kòso ó dá Ṣàpọ̀nná bó ṣe dá gbogbo wọn nù pé orí ló ṣàwádà àwa tí orí ṣàdá orí ló ṣàwádà àjọ ẹjẹ akúgbọn ẹjẹ òrìṣà ní kúkúrú torí pé orí ló dá wa ẹ rí i pé bàbá wo wa Ìfàyẹmí ẹlẹ́bùn àràbà tó nílùú Òṣogbo bàbá péré akọni àfidàlálẹ̀ gàràgà kábíyèsí láàfin ó ní orí ló dá mi ènìyàn kọ́ o Ọlọ́run ni orí ló dá mi ènìyàn kọ́ o Ọlọ́run ni orí ló dá gbogbo àṣírí ayé ẹni ká má òrìṣà ní kúkúrú
àwọn tí oríṣà dá ẹni jẹ́ tábà sọ̀rọ̀ pa jẹ́ sáà Yorùbá ọba kí ẹni tí oríṣà dá ni òrìṣà ló náà jẹ́ torí orí ló dá síbi tó wà orí ní dá ni kò ṣe ń dorí òrìṣà ní dá ni kò ṣe ń dorí òrìṣà nínú àwọn tí oríṣà dá yìí àwọn ló yẹ ká mọ tẹ̀lé ká mọ ìrìn àjò wọn torí díẹ̀ Ifá kì í ṣe Ọlọ́run Jésù kì í ṣe Ọlọ́run mọ́mọ́ kì í ṣe Ọlọ́run ẹgbà tí Elédùmarè dájá yìí ó ní ta lẹni tó lè máa ṣe ojú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òyìnbó tẹ́ ẹ máa mọ̀ pé èmi ni mò ń jẹ́ orúkọ tí mò ń jẹ́ àti bí mo ṣe wà ó dá ẹni tó jẹ́ tá a pè lọ́kàn náà yín ti jẹ́ Jésù ẹjọ́ máa yé pé wọ́n máa fi yé wọn tí ẹ pé èmi ni mò ń jẹ́ gọ́ọ̀dù ni wọ́n mọ̀ sí ìwọ mọ̀mọ́ ìwọ náà àwọn tiẹ̀ náà ti jẹ́ lárúbáwá lọ́ọ̀rẹ́ pé wọ́n wá ìwọ náà máa fi yé wọn torí pé ìwọ mọ̀ mi aládìnà ẹni tó jẹ́ aládìnà tó mọ̀ tó mọ ẹni tó kanlẹ̀ nílé ayé ẹni tó jẹ́ aládìnà tó le bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ yín ṣe báyìí yín pé ẹlẹ́ ọmọ fẹ́ fẹ́ ọmọ kan mo láìkí ọmọ ní lọ́rọ̀ kan ẹ wá lè bí mi léèrè pé bàbá wo ṣọ́ lè sin eléyìí o ó mọ̀ lé èmi ní ṣe oúnjẹ rẹ ni o kí ni jẹ ẹyin ní jẹ ṣọ́fẹ́ yóò fẹ́ lágbára díẹ̀ lóòótọ́ ẹ̀ ti tọ́bi sọ́nà aládìnà lè jẹun ẹ̀ ti tọ́bi sọ́nà nù ẹyin ní jẹ ìgbín padà fẹ́ ṣùgbọ́n padà bọ̀ náà ó wà nínú ẹ̀yìn ọdún mẹ́ta tàbí ọdún méjì kí tó wá báyìí ìlànà ọdún méjì mi la láti ṣe tí ó máa ti ṣe ara mi àdáfà láti ṣe bàbá ọ̀gá ojú ẹ̀ fún kó ẹkú sí lóbi méjì ọ̀rọ̀ máa bẹ lórí ẹni gbogbo owó ya ẹ rí ó yẹ máa ti ṣe ara mi mo wá lọ yẹra àwọn adìẹ èmi wà lọ yẹra adìẹ níjọ́ tẹ́ wíwù pé iṣẹ́ yìí ní jẹ èyí wà bẹ̀rẹ̀ sí sin adìẹ lọ tọ́jú ó pọ̀ ṣé adìẹ àsìkò tí bá rí pé àwọn adìẹ máa yé lójoojúmọ́ wọn pé obìnrin jọ́ sí mo ṣe tán o ṣágbára àgbàrá mi ó ka kódà gbẹ́njọ́ tí ìbá kọ́kọ́ wá kérèjì ẹ̀yìn bíi márùn-ún ní èkó wá ń gbà mo ti láwọn adìẹ ẹ̀yìn ni aláìní láti sọ Elédùmarè gẹ́gẹ́ bí Jésù ṣe jẹ́ sí Elédùmarè nìyẹn tí àwọn mọ̀ sí àálà lọ́dọ̀ tiwọn torí yẹ ìwò ní sọ ìlànà olúkálùkù fún ọ pé ẹ̀yin òyìnbó bẹ́ẹ̀ ti máa rìn ní bẹ́ẹ̀ ti ìtàn ìlúwa ni wọ́n máa sọ ìtàn Jerúsálẹ́mù ìtàn kẹ́lẹ́ kan bí wọ́n ṣe bí ya Jésù bí Jésù ṣe bí Jésù kalẹ̀ nǹkan gbogbo ẹ̀ là ń kà ní ìtàn ní olúkálùkù sọ àwọn alárúbáwá náà wọn náà ṣe oríṣi ìtàn wọn bí wọ́n ṣe bí mọ̀mọ́ wọ́n ṣe kan wọ́n máa ń kọ́ wọn ni bó Elédùmarè wá pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà pé àwọn tí wọ́n jẹ́ alárìnà tí wọ́n mọ̀rìn àjò mi yìí àwọn lẹ́ẹ̀ máa rí àwọn ni ó máa sọ bí èmi Elédùmarè ti jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò ní ẹ̀ sọ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀mọ́ Ọ̀rúnmìlà pẹ̀lú Jésù Ádámọ̀ mọ̀ fún àwọn Lárúbáwá nítorí pé wọ́n gbọ́ èdè ara wọn kí wọ́n mọ̀ bí ẹni tí jẹ́ Elédùmarè táwọn mọ̀ sí àlà adá Jésù ṣọ́ọ̀ṣà fún àwọn òyìnbó kí wọ́n mọ̀ wípé Jésù yìí òun ló lè mú ìmọ̀ ìmọ̀ tí mò ń jẹ́ gọ́ọ̀dù tó mọ̀ pé mi ni mò ń jẹ́ gọ́ọ̀dù Elédùmarè táwa Yorùbá wá ń wí Elédùmarè yóò lórúkọ afọ́jú orúkọ fún ni pé tó yí ọ nìyí gbọ́n jẹ orí ogókọ pé káká mọ̀ pé ntọ́ jẹ́ ni Ọlọ́run lórúkọ bẹ́ẹ̀ bá ní Olódùmarè lẹ́pẹ́ bẹ́ẹ̀ bá ní Olódùmarè lẹ́pẹ́ ṣùgbọ́n kí ni ìdí tàbí lè máa pè ní Olódùmarè ìwọ Ọ̀rúnmìlà lọ lé mọ́rin àjò Ọ̀rúnmìlà ló mọ̀ tí mo Elédùmarè ọ̀nà tó wá gbà wọ́n ni wípé olódù tó máa wá rè odù ńlá ń pè ní ìkòkò náà babaláwa ń pè ní odù ìkòkò yìí ni àwa mọ̀ sí ilé ayé ẹ̀rí pé àwọn tí wọ́n ṣe geography mo ti sọ́nbì kankan rí nínú platform kankan rí ìkòkò ẹ̀rí pé ilé ayé yìí mọ̀ yìí ńlá ń pè ní ìkòkò àwọn babaláwa ń pè ní odù ààrẹ àlejò ayé là ń pè láyé bẹ́ẹ̀ ṣe wá ẹ̀yìn àrìlẹ̀ wá yìí nítorí pé wá bá mi ní àlejò ni à ń dá àlejò pé àwọn àrè àwọn ẹ̀yọ́ ọmọ ènìyàn tí wọ́n wá sílé ayé yìí wọn ò dédé wálé ayé ẹni tá à ń wí yìí tó nílé ayé yìí òun ló bu àmọ̀ tó mọ wọn bó ṣe wá mọ wọn ó wá kàn fẹ́ yìí sí ẹni pé nítorí pé àṣẹ ló wọn ní Elédùmarè nílò ní rìnrìn àjò yẹn bó ṣe lò ó tó fẹ́ yìí sí wọn kàn dédé jí ni pé àti wàá bá ṣe wà yìí afẹ́ yìí wọ́n fẹ́ àwọn ọmọ ẹni tó fẹ́ yìí sí àwọn tó fi ń jí yìí kí ni orúkọ tí àwọn ọmọ wa gbogbo tá lẹni tó ń ṣẹ̀dá àwọn tó fẹ́ yìí sí wọn táwọn fi ń bẹ̀ yìí kí ni ó kọ táwọn àmọ́ pé ó dá ìwọ tó fẹ́ yìí sí àtàwọn sọ̀rọ̀ yìí táwa inú kòkó rẹ yìí inú kòkó dù tá ń pè lójú yìí yọjú sí a dárúkọ rẹ fún wa ká mọ bọ́ ti jẹ́ gbọ́ lọ́wọ́ gbọ̀ bí wa ó mọ̀ pé tó ń bá sọ̀rọ̀
a pè yíbo lọ́lọ́ ẹni tó bá ní yíbo lọ́lọ́ ó ti gọ̀ wọn ò tí kú gan tí ò tí gbé sí ẹni tó bá ní ègbó lọ́lọ́ Elédùmarè lọ́ba tí tó fi ara rẹ̀ pamọ́ tẹ́lẹ̀ kò lè mọ̀ dí ọba àṣírí ni ọjọ́ sọ̀rọ̀ ó dá aṣọ́kùnrin ẹni tó bá lọ́kùnrin lọ́lọ́ nǹkan rẹ̀ ń jẹrẹ ẹnu ẹ̀ yà ni ó dá ọjà àmọ́dún ó dá pọ̀ bá lè sọ irú ẹ̀dá tó jẹ́ tó sì sọ̀rọ̀ àmọ́ fowókọ táàsì mọ́kọ ẹ̀ àmọ́ fowókọ ṣe ọwọ́ rẹ̀ ò pè ọ́ torí pé ìwọ lọ ní odò kùkù yìí ìwọ lọ ṣe bu àmọ́ tó fi mọ tó rà mọ́ pa mọ̀ ní ara wa ìwọ lọ bu àmọ́ tó fi mọ wá mọ àwa àlejò yìí tá à ń pè ní àrì ìwọ lọ bu àmọ́ tó fi mọ àwa àrì àmọ́ fowókọ ṣe ọwọ́ rẹ̀ pè ìwọ ni olódù tó mọ àwa àrì Òdùmarè ní kúkúrú bẹ́ẹ̀ ṣe wáyé ní ìsìn bẹ́ẹ̀ ṣe wáyé ní ìsìn tẹ́ gbé ọkọ̀ wá tá a bá fẹ́ pa ọkọ̀ nígbà tá a fẹ́ pè lórúkọ àmọ́ fowókọ mọ́tò yẹn pé àgbẹ̀ bàbá yìí ní mọ́tò the owner of olódù tó máa wá olódù Òdùmarè tá a bá pè ní Yorùbá àwa náà láti ní Ọlọ́run ó kọ̀ ṣe wọlé náà láti tó ń pè ẹni tó ní ọ̀run the owner of world kápá wa bo Yorùbá ó túmọ̀ rẹ̀ sí tó yẹ kákalẹ̀ máa pè é ọ̀ the owner of kílẹ̀ tó lè pè é ayé kílẹ̀ pa iṣẹ́ wọ́ọ̀dù náà ni bó ti jẹ́ nìyẹn o àṣírí yóò bò ọ̀nà òsì fún yín o ọ̀nà ọ̀la bó ti jẹ́ ní àbẹ̀nu. ẹ labọ́ bí ẹ labọ́ yìí. bàbá aládùn ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládùn gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládùn fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládùn fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládùn. kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládùn 08028121088. babaláwo yín ni àbò oníṣègùn. babaláwo ni mí ṣùgbọ́n àwọn tá à ń pè ní oníṣègùn yìí wọ́n wà nínú gúrùpù kan wọ́n wá pè mí wọ́n ní babawo àwọn fẹ́ kẹ́ ẹ join àwọn nínú gúrùpù nínú àdá táwọn wà yìí pé inú àwọn tó gbogbo tẹ́ ẹ máa ń wí yìí máa nítumọ̀ kò sí wọn mọ̀lẹ́ tí wọ́n lè béèrè tẹ́ ẹ̀ ní sọ nípasẹ̀ ìrìn àjò yẹn ẹ jẹ́ kí ẹ kẹ́ wà lára wa àṣìwà lára wọn dandan àwọn gbọ́dọ̀ fún yín ní oyè ní àárín àwọn tàbí ipa bí ẹ ṣe fún mi ní sẹ́bẹ̀ ṣe ní èmi ni mo rí pé kékuku jẹ́ alága lérí àwọn ṣe mọ̀ pé Ifá máa ń dá fún gbogbo orúnmọlẹ̀ yòókù ni kò sí adógun fọ́rùnmìlà adọ́ṣe fọ́rùnmìlà adífá fún Ọ̀rúnmìlà Ifá dá fọ́ṣọ ni yóò dá fógun nítorí Ifá ni ó jẹ́ méjọ tó jẹ́ olórí fún gbogbo tó jẹ́ olùṣàkóso fún gbogbo wọn tó jẹ́ pò ní akérèfínú ṣọgbọ́n òní Elédùmarè fún ní ọgbọ́n ní àti òde ọ̀run wá sí ìṣàlàyé. ta l'Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ní bara àgbọn ní rẹ̀gùn. ta ni Ifá. Ifá ni òrìṣà títorí ẹni tí òṣùwọ̀n ṣe nítorí pé ìjìnlẹ̀ ohun ẹnu là ń pè ní Ifá a tún lè pè ní ọ̀rọ̀ ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kan wọ́n yá ọ̀dọ̀ bàbá wa lò wọ́n ń pè ní àtètè kọ́ ṣe ní ọ̀rọ̀ ti wà Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ó látètè kọ́ ṣe ní Ifá ti wà Ifá ní ọ̀rọ̀ tí ń wí ṣùgbọ́n kò yẹ ìmọ̀ye èèyàn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá bàbá mi mo dúpẹ́ jẹ́ àyìnbó agẹjà Ifákárẹ́ jẹ́ ńlẹ̀ mú rẹ̀ ipò oṣù lè ṣe é ṣe é wù torí pé wọ́n bí wa mọ̀ nílùú Rágbìjí ní Rágbìjí olókè méjì Elédùmarè sì tún ṣàánú wa ó tún jẹ́ ká tún lè rí lọ́rí kó ẹ̀kọ́ rẹ̀ àtúngbìyàn bí wa mọ̀ àtúnkó ẹ̀kọ́ rẹ̀ fún odidi ọdún mẹ́fà 1993 to 99 ẹ̀ dàbí òkú yìí kọ́lá tán kó gún akutu lọ́dọ̀ bàbá wa jọ́nà lọ kéde Èdùmàrè kó dẹ̀dẹ̀ fún bàbá wo mi ẹlẹ́mọ̀ṣọ́ wa ndúró wọ̀ fún ìjàbẹ́ ọdún ìlàbọ̀ yìí. Ọ̀rúnmìlà ni bàbá Ifá. bẹ́ẹ̀ ni. ẹ sì sọ pé láti tèkọ́ṣe. kan ní ọ̀rọ̀ ti wà. ní Ifá ti wà. Ifá sì ní àti tèkọ́ṣe yẹn torí pé kí o tó bí bàbá Jésù kí o tó bí bàbá mọ̀mọ́ ni Ọ̀rúnmìlà ti ń bẹ. torí pé Ọ̀rúnmìlà táwọn wí yìí ó jẹ́ òjíṣẹ́ Elédùmarè tó nítumọ̀ nítorí wípé inú àwọn òjíṣẹ́ tí Elédùmarè rán ní Ọ̀rúnmìlà wà irúnmọlẹ̀ ojú kọ̀tún igbámọlẹ̀ dùkùsì àwọn irúnmọlẹ̀ táwọn wí àwa ń pè ní irúnmọlẹ̀ àwọn kan pè ní màláíkà àwọn kan pè ní áńgẹ́lì nítorí olúkálùkù ní ń pè
àwa mọ̀ ṣe irun mọ́lẹ̀ ẹ rí i pé olódùmarè àwa Yorùbá la ní Olódùmarè àwa Káròjé la ní Olódùmarè nígbà tí àwọn òyìnbó mọ̀ sí gọ́ọ̀dù. ẹ kó tó di pa bọ́ sórí Olódùmarè àbọ̀bọ̀ yìí. mo fẹ́ kí ó yí wa dáadáa ẹni tí Ọ̀rúnmìlà jẹ́ ẹni tí Ifá jẹ́ ẹ ti wá sọ fún wa pé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. ni ọ̀rọ̀ ti wà. àwọn kan ní wí nínú ìwé wọn. ẹ wá ń sọ wípé ọ̀rọ̀ yẹn gan náà ni. èyí wọ́n ń pè ní Ifá. Ifá ṣùgbọ́n Ọ̀rúnmìlà ni bàbá Ifá. Ọ̀rúnmìlà ni bàbá Ifá. bá a ti wá lè tú tó fi lè yé wa ni wípé ní ayé àwọn tí Elédùmarè rán wá sí ayé kí o tó bí ẹni tó bí ìran àwọn Òyìnbó tí Jésù jẹ́ alákòóso fún ìní tí ń bẹ kí o tó bí ìran àwọn Lárúbáwá tí Mọ̀mọ́ jẹ́ alákòóso fún ní Ọ̀rúnmìlà tí ń bẹ inú Ọ̀rúnmìlà ni àwọn Ọ̀ṣun Ògún Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n wáyé tó jẹ́ pé ẹni tẹ̀lé ayédó tó jẹ́ pé gbogbo tí ń ṣẹlẹ̀ àwọn ni wọ́n lè máa wí inú ọ̀rọ̀ yẹn ibẹ̀ ni wọ́n ti fa pé ní ọ̀rọ̀ ti wà dàbí ti pé ní tó já sí pé ní àwọn baba ńlá wa ti ń bẹ kí o tó wá bímọ ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kan mọ̀ pé. ẹni Ọ̀rúnmìlà ni bàbá Ifá. bẹ́ẹ̀ ni. òun ló bí Ifá. òun ló bí Ifá òun ló. ṣùgbọ́n ẹ wá ń sọ wípé Ifá ti wà ṣáájú Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ẹja gbà pé Ifá ti wà ṣáájú Ọ̀rúnmìlà Ifá ti wà ṣáájú Ọ̀rúnmìlà nítorí Ifá tá à ń wí yìí òun ní ohun ẹnu Elédùmarè. bó wá ni ẹni tó ti wà ṣáájú ẹnìkan ṣe máa bí i bẹ́ẹ̀ yóò bá bímọ bàbá ó ti wà ṣáájú ọmọ ò lè wà ṣáájú bàbá. ọmọ ò lè wà ṣáájú bàbá nígbà tá a ní Ọ̀rúnmìlà ni bàbá bàbá tó ní Ifá ni wọ́n sọ di bàbá Ifá pé ló bí bàbá tó ní Ifá bàbá tó jẹ́ pé ẹnu rẹ̀ là ń ti ń gbọ́ ohùn Ifá jáde òun ni wọ́n ń pè ní Ifá ẹ rí i pé bàbá ṣọ̀ṣọ̀ á rí i pé adífá fún Ọ̀rúnmìlà tó já sí pé n tá à ń ṣe ohun n tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rírí ni tí ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. bí Ọ̀rúnmìlà bá jẹ́ bàbá Ifá bàbá wọn bá kífá lọ kífá bọ̀ wọn ní ọ̀run adíá fún Ọ̀rúnmìlà nígbà tí ń ti kinní kan ṣe kinní kan nígbà tí ń ti kọ́lé ọ̀run bọ̀ wálé kọ́lé ayé ta ni ń dífá fún Ọ̀rúnmìlà. ṣẹ́wárí adífá fún Ọ̀rúnmìlà yìí àwọn kan ń bẹ wọ́n máa ń sọ ìtàn tó jẹ mọ́ ìlànà Ifá babalá àwọn náà rìn nípasẹ̀ Ifá tí wọ́n sì ń sọ ìtìjú tọrọ rẹ̀ ṣùgbọ́n kíkì rẹ̀ ìwọ̀nba lókun tó ti àwọn eré Ọ̀ṣun kankan báyìí mọ́ nítorí pé wọ́n pè é adífá fún Ọ̀rúnmìlà ni a máa wí lóòótọ́ ṣùgbọ́n kankan ní dífá fún Ọ̀rúnmìlà èmi ló dífá fún Ọ̀rúnmìlà mo lè pé àtàǹpàkòdókè yádùrúgbè adífá fún Ọ̀rúnmìlà bàbá ń ṣàwọ́ lòdì èdìrìkà ó fi hàn pé babaláwo ní jẹ́ àtàǹpàkòdókè yádùrúgbè àwọn ni Ọ̀rúnmìlà pé ń jọ náà nù pé ẹ wá o mo fẹ́ lọ sí ibi báyìí o tí wọ́n pè ní òde ìdìrìkà ọ̀ lè yẹ mí mo lè láṣeyọrí mbẹ̀ kí ni tí mo lè ṣe kí lọ́nà àbáyọ ń wà àwọn ní adífá fún Ọ̀rúnmìlà ṣùgbọ́n àmì wọn yìí ló bá wọn kàn dédé pé Ifá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ adífá fún Ọ̀rúnmìlà Ifá ṣe bí ẹ pé wọ́n dọ́gbọ́n tún yá Ifá kan lò níbì kan tàbí pé wọ́n gbọ́ ìtàn kan wọn ò wá kí Ifá bẹ̀ tàbí wọn ò rí Ifá bẹ̀ kì ní babaláwo tó bá gbọ́ Ifá yóò mọ ntí jẹ́ olúwo fáwọn olúwo kan ní máa jáde kó tó bí Ifá fún Ọ̀rúnmìlà babaláwo kan náà ṣe ẹnìkan ló rán iníṣẹ́ pé ẹ lọ rí ṣe ń báyìí wá tàbí ẹnìkan ló sọ fún yín pé bàbá kan bẹ òun lọ́ba àṣẹṣe fún gbogbo ilẹ̀ Yorùbá o ẹ lọ rèé bá o wọ́n wá lè dédé máa dákọ̀ yín pé ẹ̀yin lẹ wá bá bàbá báyìí o níbi bàbá ọba àṣẹṣe o tẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ o n ò ní lè sọ ẹni tó kan lè ràn yín wá ẹni tó mú Ọ̀rúnmìlà pé kó gbégbèsè kan tàbí pé ṣètùtù báyìí rúbọ báyìí ó ní èèyàn ṣẹ̀ṣẹ̀ pé ó dífá fún òun ẹni tó ń dífá fún lágbájá òun ẹni tó ràn yàn níṣẹ́ pé ẹni tó fi ọ̀nà hàn yàn tàbí olúwo ẹni tó tẹfá fún yàn tàbí ẹni tó dá ifá fún yàn tó fi ọ̀nà àbáyọ hàn yàn. ẹ ṣeun kí báwo tí ń bá rí àwọn babaláwo máa kan abọ́rúbọ yìí bàbá o wọn ní àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o àgbo àtọ́ o abọ́rúbọ yìí kí ló bí ìkíni yẹn.
iṣẹ́ ńlá mọ̀ sínú tó bí kíni o àti tó rọ̀ mọ́ agbo àtọ̀. agbo àtọ̀ bẹ́ẹ̀ yóò bá lọ ní àbẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe ní bí mo ṣe jẹ́ bí wọ́n tún ṣe pè mí mọ́ oníṣẹ́ ìṣègùn náà tí wọ́n mú mi ó dìrọ̀ máa tún jẹ mọ́ ìṣègùn láàrin yẹn bó bá ọ̀nà tó dì mọ́ ni pé babaláwo yàtọ̀ sí oníṣègùn ọ̀tọ̀ ní ìṣègùn ọ̀tọ̀ ní babaláwo ni àwọn tó jẹ́ pé àwọn ni bàbá gbogbo aláwo tó jẹ́ kí gbogbo tí máa ṣẹlẹ̀ ṣẹ̀dá òun ló lè túmọ̀ rẹ̀ fún gbogbo ọmọ aráyé torí pé Ọ̀rúnmìlà ní Elédùmarè ló fi ọgbọ́n ìṣínú òun ni Akérèfínú ṣọgbọ́n bó bá yá ọ̀rọ̀ máa lọ lé lórí torí pé nígbà náà lọ́hùn tí wọ́n máa lè tìkọ̀ tó ibà máa lè tìkọ̀ sí ní tìkọ̀lé ọ̀run bọ̀ àkọ̀lé ayé tó jẹ́ pé ẹ̀mọ iye ọdún wọn ò tí mọ̀ pé ó bí ìran Lárúbáwá tàbí ìran àwọn òyìnbó yẹn tí wọ́n fi Jésù ṣe atọ́nà wọn ò tí mọ̀ pé ó bí wọn tí ogun ọ̀rọ̀ wáyé gbà tí ọ̀rọ̀ wáyé Ọ̀rúnmìlà jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rúnmọlẹ́jùkọ̀ tó ń gba ọmọdéjùkọ̀ sí táwọn kan ń pè ní màlẹ́kà ẹ̀rí pé mo kọ́ ẹ̀ṣáyà kíní kan nínú kíní kan orí àwọn tí a jẹ́ màlẹ́kà tiwọn nu ṣùgbọ́n màlẹ́kà tiwa nílẹ̀ Káàárọ̀-o-jíire tó jẹ́ áńgẹ́lì tiwa nílẹ̀ Káàárọ̀-o-jíire ìlànà pé Ọ̀rúnmìlà Ọ̀ṣun Ògún Ọya Ṣẹ̀pọ̀nná Kórì gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ yẹn ṣùgbọ́n Ọ̀rúnmìlà nìkan ni Elédùmarè fún ní ọgbọ́n jù ní àárín wọn òun ló gbé ọgbọ́n mi ṣùgbọ́n ká fi àárín lẹ́lẹ̀ ká bọ́ síbi ntẹ́ ẹ̀kan béèrè lé lórí ẹbọ tó fàdí oògùn tó fàdí oníṣègùn tàbí babaláwo èló dáàdi àbọ̀rú àbọ̀yè lójú odù fákan jẹ́ ọba ọ̀wọ́n nìkan bẹ́ẹ̀ ni díẹ̀ òtọ́kùnrin ẹ̀rí pé mo ní díẹ̀ òtọ́kùnrin adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí lọ́ọ̀rì kọ́gbọ́n lọ́dọ̀ọ́dẹ lóde ọ̀run Ọ̀rúnmìlà ni ọ̀dọ̀ọ́dẹ tó ń lọ lóde ọ̀run yìí wájú ẹlẹ́dẹ̀ ẹ̀yìn ẹlẹ́dùn wọn lẹ́bọ ní kórókó tó máa lọ n tá n pè lẹ́bọ àwa pè lẹ́bọ àwọn Lárúbáwá wọn ń fèdè tí wọ́n pè n tá n pè lẹ́bọ ní sàrà jákà ṣàká ọ̀nà tí wọ́n túmọ̀ rẹ̀ sí tí wọ́n nìyẹn àwọn òyìnbó àwọn ń fi èdè tí wọ́n pè é ìbéèrè ti tún pọ̀ sí débi pé ìbéèrè tẹ́ béèrè náà tó ti ń jáde bá ní sìn àwọn òyìnbó àwọn mọ̀ sí sacrifice tàbí nǹkan wúyan ní pé sacrifice ó ti yé wọn báwọn àwọn tó ń pè ní ìdámẹ́wàá wọ́n tún mọ̀ ní ẹbọ tẹ́ bá wọnú ìwé wọn ẹ̀rí pé wọ́n gán kọ́ wọ́n ní wọ́n rú ẹbọ ṣoṣo sí Elédùmarè lórí pẹpẹ ẹbọ ló ní ìtumọ̀ jùlọ de ṣàlàyé bẹ́ẹ̀ Yorùbá kò lè rójútu gbèsè ayé ẹ̀ ẹbọ làárú láàfin lójútu gbèsè ayé ẹni ẹbọ wọn wúlò ẹbọ fún Elédùmarè sí Elédùmarè ní orí pẹpẹ làwọn ò pè é wọn ò ní fẹ́ pè ní èṣù torí èṣù ojúlówó ọmọ rẹ̀ torí ìtumọ̀ ni ẹ mọ̀ jà lọ ní ìhà abẹ́ wọn torí pé ìbéèrè lè tó wáyé lórí rẹ̀ torí díẹ̀ yìí èmi mo lẹ́bìrì nísìnyí ntí ìtumọ̀ iṣẹ́ ìtumọ̀ àbọ̀rú àbọ̀yìnbọ̀ ṣiṣẹ́ ẹni wípé Ọ̀rúnmìlà wà lọ́ọ̀rì kọ́ ọgbọ́n lọ́dọ̀ọ́dẹ lóde ọ̀run bó ti wọ́n ń lọ ó wá mú ọ̀sán ìlọ́wọ́ tó jẹ́ ọmọ ìyá rẹ̀ tàbí tó jẹ́ tí àjọ jẹ́ ẹ̀rún mọ́lẹ̀ pé ìwọ bẹ́ẹ̀ ṣe dúró yìí ọmọ ìyá kan náà jọ ní nítorí pé àjọ jẹ́ ọmọ Káàárọ̀-o-jíire bó jẹ́ náà wọ́n yá tẹ̀lé mi kájọ lọ́ọ̀rì kọ́gbọ́n bóyá àtòrí ọgbọ́n kọ́ sí lóde ọ̀run wọ́n sì dọ́dọ̀ lóde ọ̀run òde ní ẹ̀ńlẹ́ o kílẹ̀ wa gánà wa kọ́gbọ́n ni olùdáwọ́ akọ́kọ́ mú ọ lọ sí ibi ewé kan ewé tí jẹ́ wọ́n ní ewé mi èsínú lọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ débẹ̀ wọ́n ní wọ́n tó ń pè ní apàìsà wọ́n ń pè ní àìsà wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ gbogbo ohun tí ewé yìí jẹ́ fún wọn ewé kan lérí ewé mi èsínú ìnà wọn kọ́ fún odidi ọdún kan odidi ọjọ́ kan tílẹ̀ iṣu àti iṣẹ́ tí ṣe ó wá lọ́jọ́ kejì wọ́n tún mú ọ lọ sí di ewé mi ewé yìí àdéhùbàlẹ́ ní jẹ́ òbíbà ní jẹ́ kámọ́ fọ́rọ̀ ọ̀gùn wọ́n kọ́ ewé kọ̀ọ̀kan ní ẹyọ kọ̀ọ̀kan wọ́n sì kọ́ fún odidi ọdún 7 ní gbogbo ewé tí ń bẹ lóde ṣàlàyé ó wá ọdún 7 wá pé wọ́n ní ẹ ti bùṣẹ́ ẹṣẹ́ ẹ gbìyànjú o ọ̀sẹ̀ ní Ọ̀rúnmìlà ẹ jẹ́ ká lọ nínú kù Ọ̀rúnmìlà ní òtí lè lọ ó tún padà sí ọ̀dọ̀ òde tó ń kó àwọn ọlọ́gbọ́n yìí pé ǹjẹ́ ọgbọ́n tó kù
àbí ọgbọ́n tán ọgbọ́n tó kú àbọ̀gbọ́n ó dé abá ìbọn padà òun ò ráyè gbogbo wọn òun padà sí òde ṣàlàyé nìyẹn bí ọ̀sẹ̀ ṣe padà wálé ayé nù ó wá ń bọ́ àṣírí ayé wá dé agbede méjì ayé ọ̀run oríta mẹ́ta àràgbá ń ṣàlá wá pàdé èṣù lọ́nà ṣé òjíṣẹ́ Elédùmarè tó nítumọ̀ ní èṣù bí gbogbo tí ń ṣe lóde ọ̀run ẹni tí ń yí òǹkan tí ń mọ tí ń ṣẹlẹ̀ torí alágbára ni Elédùmarè fún ṣe wá pàdé èṣù lọ́yà èṣù ní ọ̀sán olùṣẹ̀jẹ̀ mo gbọ́ra ayé ó ṣàkẹ́rẹ́kẹ́rẹ́ gbẹ̀jẹ́ olúwẹ̀ lágbo àrònìjà kòtò dí ìgbòjà mọ́yà bó ọlọ́gbọ̀n tí ń bọ̀ ó lóun tí òde ọ̀run bọ̀ ìwọ táwọn ajẹ́wọ̀ nìkan lọ́lọ́ ní ó sì mọ o torí pé gbogbo ohun tí Elédùmarè lè ṣe tí èṣù lè ṣe òṣì torí pé Elédùmarè fún ní ọgbọ́n rẹ̀ ni ohun tí Elédùmarè ṣe tán àyà mi ò lè ṣe òṣì Elédùmarè fún ọ ní ààyè rẹ̀ ni Elédùmarè yàn méjèèjì yẹn láàyò bó bá yá ọ̀rọ̀ máa lọ ní àbẹ̀ ó kí ni ìṣẹ̀lẹ̀ kí ló dé wọ́n nìkan ó lóun nìkan kó lọ ó lọ́la ṣe jùlọ ọ̀run mi la ó dídí ọdún kẹjọ tí a ti dé ọ̀dọ̀ òde lóde ọ̀run nìyí pé káwọn kọ ọgbọ́n àwọn ti wá lọ́dún mẹ́jọ wá tó lóun tó lè béèrè ọgbọ́n ó lóun lọ lé ayé nu ó dídí lọ́dọ̀gbẹ̀dẹ̀ méjì ayé ọ̀run bọ́ bá dé inú ilé ayé ṣọ́ọ̀ṣọ́ fún àwọn ọmọ Ọ̀rúnmìlà pé Ọ̀rúnmìlà kú ni àti ìyàwó rẹ̀ àbọ̀ pé wọ́n sọnù wọ́n ní lóòótọ́ mà ní ronú sí ọ tó máa lọ ọ̀sẹ̀ ìbá mú mọ ìwò ó bá sọ mọ́lẹ̀ lágbèrè méjì ayé ọ̀run gbogbo àwọn oògùn tí a ti kọ́ àwọn kankan tí a ti kọ́ ló bá bẹ̀rẹ̀ sí ìlú ní gbàlejò àwọn tó jẹ máa wọ́rọ̀ ẹ̀dá kankan ní bá ń ṣe àwọ̀rọ̀ ohun tó ń wá àwọn èèyàn wá àwọn tí ò jíjẹ kó wọ́wọ́ mi ní tó wọ́n wá tí ń ṣe tutù ń gbẹran gba gbogbo nǹkan tí ń gba gbogbo ẹjọ́ gbogbo ìgbà tó ń ṣe yìí Ọ̀rúnmìlà ti padà sí ọ̀dọ̀ òde lóde ọ̀run òde ń jẹ́ ọgbọ́n tán àbí ọgbọ́n kù wọ́n ní ọgbọ́n kù o tó bá pé tèyún o ọgbọ́n ìtàn o bó o ní kó o tó fọgbọ́n kan hàn sí o ní kó ọba tún mú lọ sídìí ewé àkọ́kọ́ tí a kọ́kọ́ dé sí nígbà tí a kọ́kọ́ dé sí òde ọ̀run níjọ́ náà lọ́hùn àní ewé tá à ń pè ní méṣì tá à ń pè ní apá ìṣàyí tá à ń pè ní àìṣàyí olúkálùkù ọkọ tí jẹ́ wọ́n ti sọ fún un pé ń bò báyá yé ọmọ rẹ̀ lẹ́yìn eléèbó ń pè ní nǹkan kan expire pé nǹkan kan tí owó ti rẹ̀ ọlọ́dà ẹni tó bá wà rẹ̀ ọ̀nà àbáyọ wà tí ì fi rẹ̀ ru nǹkan bẹ́ẹ̀ mọ́ kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ni pé ẹ̀ mú bẹ́ẹ̀ bá ti lọ tán bá ń tẹ ẹjọ́ tẹ̀sẹ̀ gbogbo ẹ̀ tán ẹ̀ wà á tẹ fásì ẹ̀ mọ̀ pé adífá fún ọ̀rọ̀ mẹ́rin ẹ̀ mọ̀ rọ́tàn sí tẹ́ bá rọ́tàn yẹn sí gbọ́ ẹni tó rí fọ́ orí fọ́ yẹn ó lọ kò sì ní wá mọ́ láéláé nítorí wípé wọ́n ti ṣètùtù bẹ́ẹ̀ wọ́n sì ti rọ́tàn àgbẹ̀ sí ẹni tí ò bá rọ́mọ bí ẹ lọ ewé yìí tó kọ́ ní bàbá yìí ẹ mú ẹ lọ ewé yìí tẹ́ bá ti lọ ẹ dàṣẹ já ẹ ṣe láṣẹ jẹ ẹ wà da ìyẹrù ṣùṣù tí ọgbọ́n ẹ wà tẹ̀ ní fá báyìí ọkàn méjì bó ti jẹ ni ẹ mọ̀ pé àdán àwọn lóde ló ṣí omi bẹ firifiri awọ olùkàn aláwọ̀ àwọn níṣẹ́yẹ tí òkun àwọn méjèèjì àwọn mẹ́ta náà torí igi lílà ní ẹdẹ́rù nù wọ́n ní jíjì dáyé rẹ ní kùtùkùtù lánà ọ̀bàrìṣà tó lórí ọlọ́fin tí rọ́bí tí ò lè bí ó ní tẹ́ẹ̀bá tipẹ́tipẹ́ lẹ́ka bí tipẹ́tipẹ́ ló rẹ̀ bí tó ti tinú lè bùjò bó họ ẹ̀ẹ̀kan kí n là fún ọwọ́ tálàbí olórí ọlọ́fin bá ṣìbìtì ẹ̀wẹ́rẹ́ wọn lọ́ọ̀ ní wíjù bá lọ wọn ní dá sí ọdẹ kan jẹ́ tẹ́ bá ti jẹ́ kò sí tí ó mú un tó bá ṣe ń padà ẹni wípé babaláwo tó bá ní ìtumọ̀ tó bá gbọ́ ìtàn lébẹ̀ wọn débi pé àárọ̀ tàn sífà fún ni babaláwo ló lè bá ní sí ti gbèsè ayé ẹni tí máa ti ń dàrú tí a bá tó ṣe tí ò tún lè padà mọ́ bí Ọ̀rúnmìlà ṣe ṣe ìrìn àjò yẹn nìyẹn ní ẹ bá Ọ̀rúnmìlà wá kọ́ gbóhùn yíhun náà fún odidi ọdún mẹ́jọ mẹ́rin wá jẹ́ ọdún mẹ́rìndínlógún tí Ọ̀rúnmìlà lò ọ̀sán ó lo lágbèrè méjì ayé ọ̀run òun lo ọdún mẹ́jọ mẹ́rin ṣùgbọ́n fi ń gba àwọn èrò tẹ̀yìn fi ń gba àwọn nǹkan tí wọ́n dáàdì dúró tiẹ̀ ni Ọ̀rúnmìlà wá padà sí ilé ayé bí títí wọ́n ń bọ̀ ó wá dóríta mẹ́ta àgbà ń ṣàlá ó bá ọ̀sán yìí ìtumọ̀ ọgbọ́ àtọ́ ìlà ń bá bọ̀ mo rò pé ẹni Ọ̀rúnmìlà ọ̀sán yìí ló bá bẹ̀rẹ̀ sí gba oríṣiríṣi nǹkan Ọ̀rúnmìlà wá padà dé ó lo ọdún mẹ́jọ tiẹ̀ ìwọ̀n ń bọ̀ wá dé agbèdè méjì ayé ọ̀run ló bá bá ọ̀sán níbẹ̀ ọ̀sán olùṣẹ̀jẹ̀ gbogbo ráyè ọ̀sán kẹ́rẹ́kẹ́rẹ́ gbẹ̀jẹ̀ olúwẹ̀ lágbo àròjà kò tún di ìgbọ̀njà mọ́ ya èsì ibi ọ̀wà ẹ̀ní ni ó níbi wọ́n ní kí ló dé ọ̀lọ́lé ayé mọ́ ni
látọdún kẹjọ tí ọtí kúrò ní òdi ọ̀run tó ti wà ń bẹ̀ ó ló mọ tó ń ṣe ó tó bá délé ayé àwọn ìyàwó rẹ àtọmọ rẹ tí ń bẹ lóde ìṣàlàyé ṣé kò ń pọ̀ ọkú ni àbó ń pé ọ̀ṣọ́nù ẹ sì wo ìyàwó Ọ̀rúnmìlà ò ní àbọ̀rú ò ní bọ́rú ò ní bọ́yì ò ní bọ́ṣẹ́ ó ní tàtó dìrọ̀ mọ́ nígbà tí Ọ̀rúnmìlà ṣàwò fún Ọlọ́fin ìlọlọ́fin fún àmẹ́tẹ̀ẹ̀ta ta lọ rẹ̀ pé máa kó obìnrin yìí lọ nígbà náà lọ àwọn ní wádìí lé mú fún Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà ṣàwò lọ síbi ọ̀run láti lọ́ọ́ mú ọgbọ́n tí ó mọ èyí tún ilé ayé ṣe wá ó ní bọ́ọ̀lù ó jíṣẹ́ fún wọn ó ní lójú odò olódà jálọ̀ ara àwọn oògùn tó Ọ̀rúnmìlà ti kọ́kọ́ kẹrin tó kú ń bẹ́ẹ̀ ó bá mú díẹ̀ nù rẹ̀ ó bá mú kojú ìpẹ̀jọ kan ló bá ra mọ́ ó bá fẹ́ gbogbo àwọn tó gba ìgbà ewúrẹ́ gba àgùntàn ìgbà gbogbo nǹkan nígbà gbogbo wọn rẹ ó ìbá jù báyìí lọ mọ́ ó bá bì sínú àdó kóró ló kónú ẹ̀ ló bá dídẹ́ ló bá fi kọ́rùn wọn bá jóde ṣàlàyé báyìí jóde ṣàlàyé lọ́sẹ̀ yìí jù lẹ́ẹ̀bẹ̀ gbogbo dúkìá ọ̀sẹ̀ yìí lọ rẹpẹtẹ ni àwọn oníṣègùn mẹ́rin fi mọ tètè àtàbí àwọn tí wọ́n máa ń fi rọ́kùnrin àjù ni wọ́n fi mọ tètè láàdù babaláwo lọ nítorí pé ìlànà àkànjú tí ó ti wáyé nígbà wáṣẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ tó jẹ́ táàpù tó egbò wọn egbò tẹ́lẹ̀gbò wọn àti alákọ̀ọ́sí kóṣe wọn bẹ́ẹ̀ délé ayé nù Ọ̀rúnmìlà wá délé ayé tán ọ̀sẹ̀ ó bẹ̀rẹ̀ sí dálejò lóhùn Ọ̀rúnmìlà wá délé ayé odidi ọjọ́ mẹ́rìndínlógún gbogbo èèyàn wọn ń kí Ọ̀rúnmìlà ní bàbá kẹyọ ọkùnrin Ọ̀rúnmìlà ọ̀dẹ́nìkan lóhùn alára wa àdìrú wa owó àràǹgún àga wa gbogbo lọ́jà lọ́ba wọn ń kí Ọ̀rúnmìlà ọ̀dẹ́nìkan lóhùn wọn wá ní ọgbọ́n kan máa tó kú Ọ̀rúnmìlà ti ń yọ àwọn lódì láti yọ ọdún tó ti lọ yìí àwọn mọ̀ pé èṣù ní ó máa gbọ́rọ̀ sí lẹ́nu wọn bá lọ rí bá èṣù ìwé èṣù Ọ̀rúnmìlà mọ̀ ti òde ọ̀run dé láti ọdún mẹ́rìndínlógún tó ti lọ àwọn kìkì kò dáhùn kí làwọn fi ṣe tí ń fi yan àwọn lódì ó ní ògbà bẹ́ẹ̀ òun náà lọ ọ̀dọ̀ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ yìí ṣe dọ́dọ̀ Ọ̀rúnmìlà ó ní ó bá kọ́ kí ìyàwó mo kí bọ́dú ó mo yìnbọn ṣiṣẹ́ ó wọ́n ní ogbó àtọ́ àṣírí èwo ni mo fún Ọ̀rúnmìlà ló kí ẹ pé ogbó àtọ́ pé òun yín ọ́ pé ọmọ àwọn tó yẹ kọ́ yìí ìnì ìtumọ̀ ogbó àtọ́ àṣírí èwo ni mo fún ó wá kí tán ìyá Ọ̀rúnmìlà kí ló dé alára wa adé wa ọwọ́ náà gbogbo lọ́jà lọ́ba ìní wa wọ́n ní ẹni dé ọ̀dọ̀ rẹ ọ̀dọ́ lọ yín lórí kí ló dé ó wà alápẹ̀rẹ̀ rẹ àbí ẹ̀ parọ́ mọ́ rẹ̀ ó ní wọn ò parọ́ ó ní ẹni wọn bá kí wọn ò kí ẹni wọn báyìí wọn yìí ẹrú kọ́ tí wọn báyìí ní ìjàbẹ́ ní fúri ẹgbẹ́ agídí mọ́jà tó dáfá fún kankan ní àbẹ̀yẹ ó ní wọn ò kórìí ẹni kíkì olóbìnrin ló yẹ ní kíkì tó já sí pé bọ́ọ̀kùnrin gan bá lọ tó bá bọ̀ ó tọ́ kí o fọpẹ́ fóbìnrin nítorí pé obìnrin ní òjé ní olé ó dé gbùrù nítorí fún ẹnu ó ní kápọ̀ ti lọ ní ọdún mẹ́rìndínlógún tóbìnrin àtọ́ ọmọ ò bá sínú ilé jàǹká wọ́n ti kún gbogbo ní ẹni ń bá ní jẹ́ ní ọ̀rọ̀ èèyàn nílé ń gbọ́ lè fi ń dúró dáa ẹni tó yẹ kí o kírun gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ń béèrè bọ̀ torí díẹ̀ yìí òun ló yẹ kí wọ́n máa kí ká mọ́ fọ̀rọ̀ gùn ní abá ní tọ̀ èṣù ní ṣe méjì mẹ́ta ní bá ń káàkiri gbogbo alára bá yín ó di o ìyàwó tí wọ́n mójútó lé ló yẹ kẹ́ ẹ máa kí o alára wa àjẹrò wa gbọ́ akíbọ̀dú àbọ̀dú àbọ̀ ṣiṣẹ́ o òun náà wá dùn òun lo ohun tó ń kíkì àtúnyàn kíkì ọgbọ́ àtọ́ àṣírí ìwúrò fún ààyè ìṣègùn yàtọ̀ sí babaláwo tí wọ́n wà bẹ́ẹ̀ ni wípé àwọn oògùn tí ọ̀sán ti kọ́ níjọ́ náà lọ́hùn torí pé gbogbo àwọn ìṣègùn tẹ̀ ń wí yẹn ẹ̀yìn ọ̀sán ni wọ́n wà ẹni tá a bá pè ní babaláwo ẹ̀yìn ẹ̀fà ni wọ́n wà babaláwo sì nítumọ̀ babaláwo nítumọ̀ ṣé wá rí ẹni tá a pè babaláwo tó wà ní ẹ̀yìn tá a wá pè babaláwo yìí ó ní ó mọ̀ nípa oògùn ó tún mọ tí yóò de oògùn tí òfin nílé ìbàjẹ́ ọ̀sán níwọ̀n àbá ọdún tó dé ó bẹ̀rẹ̀ sí dá gbogbo àwọn àlejò lóhùn ẹni tó bá wo nínú fún tó bá tó ọ̀sẹ̀ bí méjì tàbí ṣùgbọ́n mélòó kan yóò tún pé inú rí náà ti bẹ̀rẹ̀ yóò tún lo oògùn fún un ó bá tún pé yóò tún pé inú rí yóò tún bẹ̀rẹ̀ ẹ wá ń kíyèsí pé gbogbo àwọn tí wọ́n wá sọ́dọ̀ Ọ̀rúnmìlà tí inú wọn bá lọ tàbí orí fọ́ lọ tàbí gbogbo àrùn karùn lọ mọ́ wá mọ́ kí Ọ̀rúnmìlà ń lò pẹ̀lú ní àyè wọn ò wá tún béèrè tẹ́ ń pè ní complain wọn wá complain fún Ọ̀rúnmìlà mọ́ kí ni túmọ̀ ó bá padà ṣọ́dọ̀ Ọ̀rúnmìlà ó ló jẹ́ tí wọ́n rìn ó ní gbogbo ìgbà àwọn tí kọ́kọ́ lọ ní ọdún mẹ́jọ yẹn ọdún mẹ́jọ ni òun ti tún rin ìrìn àjò ó ní atúmú lọ dùbò ewé àkọ́kọ́ àtẹ̀fà báyìí gbogbo babaláwo gbogbo ẹni tí máa ti ń lọ ọ̀gùn
tí a bá ti ń tẹ̀ pé èjì ògbè ní o tí wọ́n tẹ mẹ́rin báyìí lọ sílẹ̀ ọ̀yẹ̀kú méjì rèé o tí wọ́n tẹ báyìí lọ sílẹ̀ àwọn ni ojúlówó babaláwo oníṣègùn kó kàn lọ ọ̀gùn kò ẹlòmíì gan lè mọ́ ó lè fi kíní rìn lórí iná tí ó pé ẹ máa lò ó babaláwo tó gbọ́fá yóò lo ògùn tí ó kúnná tó jẹ́ pé yóò dàbí yóò kúnná ju ìbọn lọ́ngbà mi ẹjọ́ àjọ aláṣọ tẹ́ mọ́ lóhùn ní ó fi lọ ní ó wà tán tẹ̀ nífa ní ọ̀rọ̀ kan sí ìtẹ́ bá ń dáwà tẹ́ nífa sí iṣẹ́ babaláwo nù ìtẹ́ bá nígbà jó wọ́n kàn dédé ń gbé fún yàn iṣẹ́ oníṣègùn nù ẹni tí mo sì wà ní ẹ̀yìn ọ̀sán yìí ni bó jẹ́ nù ní baba aláwo òní mọ̀ tẹ̀ ifá ní tá a tún lè pè ní baba aláwo ni pé ẹ̀yin olóòtú ẹ̀ ṣe wà yìí ẹ̀yin àti ìyàwó yín bẹ́ẹ̀ ṣe wà nínú ilé yín tẹ̀ wà lọ́hùn awo nìyí torí pé tẹ́ bá wọ yàrá tẹ́ jáde tó dáàrọ̀ tẹ́ jáde tẹ́ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lọ́ọ̀dí kò sí ẹni tẹ́ sọ fún pé n tá a ṣe ní n tá a pè ní àṣírí là ń pè ní awo tẹ́ bá rí ọkùnrin àtọkùnrin tẹ́ jọ wọlé ọ̀sẹ̀ ọlọ́sẹ̀ babaláwo awo ni wọ́n awo lọ́sẹ̀ awo ni ògbóni awo gbogbo tá a bá ti pè ní àṣírí awo ni ṣùgbọ́n àwọn tẹ́ ń sọ́pẹ̀lẹ̀ tẹ́ tó ń dákẹ́ fá ní baba aláwo torí pé tó bá ṣẹlẹ̀ sí ọkùnrin o tó bẹ̀rẹ̀ tí yóò jọra wọn ò bímọ wọn ò rọ́mọ bí wọ́n sì bára wọn sùn gbogbo gbà wọ́n bára wọn lò pọ̀ gbogbo gbà tó yẹ kí wọ́n bímọ wọn ò rọ́nà àbáyọ wọn wà bá baba tí jẹ́ baba aláwo tí ń ṣe pẹ̀lẹ̀ tí ń dáfá kí ẹ̀ lẹ́wọ̀ àmọ́ lọ́wọ́ bá béèrè sí i ifá yìí ìbá ìbá lójú wá fún báyìí o níbi ifá tí wá sọ̀rọ̀ ṣòkòtò pupa kan bẹ nídìí ìyàwó rẹ̀ àbúbábọ̀ tó ikọ́ ẹ̀bọ̀ yìí ojú babaláwo nǹkan tọkọ rẹ bẹ́ẹ̀ yóò bọ ni pé ẹ wo bí wọ́n ṣe wà ní àìwá tó bá hàn sọ́ọ́rí bọ́ ti wà yìí odù báyìí báyìí ni ọlọ́rẹ̀ jù sí wọ́n ní ó bọ́ yọ ọkọ rẹ yà bàbọ̀ bàbọ̀ bàbá à ń bá ibọ̀ dandan ni kó bá bọ̀ nígbà òun fẹ́ kí ṣòro ti bẹ́nu gbèsè ayé òun tán ẹ ṣe babaláwo tó ní gbogbo tó rí náà ni ó tún wá bọ́ọ̀dẹ̀ tí ó pé mo mọ̀ ní mẹ́rin pa ìṣẹ̀lẹ̀ lágbájá èyí wọn ti di awo nù tá a bá dé tó bá dé ojú òtún rí mọ́ babaláwo mọ̀ sínú ni pé ṣọlá bó ṣeun ó yá ṣe jù bẹ́ẹ̀ onímọ̀ ló nǹkan pupa sí abẹ́rẹ́ yẹn mọ́ o ètùtù táwa ṣe rèé o àádọ́tẹ́ ṣe ni o káàmọ̀ ní ẹbọ o ó yẹ lọ rí gbé yẹn lọ rí dàrú iṣẹ́ ìdáwó lò ó yẹ máa lọ rí ra aṣọ mi yẹ máa lo pupa yẹn mọ́ o lágbára Elédùmarè tí a bá tún jọ ríra tí a bá tún wọ yàrá dandan ni kó bí tiẹ̀ wẹ́rẹ́ torí di ìtumọ̀ babaláwo ni bàbá gbogbo aláwo èmi ló gbó ni kò sí tífà òfà tán ìfárẹ́sà ti bá ní bọ́ ìsàmì Ifá ló ṣàdúrà Ifá ló mọ Ọ̀ṣun bọjú ọlọ́ṣun lọ ó mọ Ṣàngó mọ ní Ṣàngó lọ ó mọ Ọya bọjú níyà ọlọ́ya lọ nídìí Ifá láti lè rí ìtumọ̀ gbogbo bí Elédùmarè ṣe ṣẹ̀dá ayé náà ní Ifá lọ́ba láyé ẹ̀dú lọ́ba lọ́run o ayọ̀mẹ́dì púpọ̀ Ifá lọ́ba lórí ohun gbogbo Ifá Elédùmarè fi hàn bó ti jẹ́ nìyẹn tí ò ṣe rán bẹ́ẹ̀ babaláwo tó bá ṣọ̀tàn nípasẹ̀ ntújẹmọ́ lànà fa tí ò bá fi tó bí fa fún lẹ́lẹ̀ kò sí ọ̀nà àbáyọ lé ń bẹ̀ ìjọ lọ́rùn mi là ń jẹ ẹ̀ níyọ̀ ó ní bẹ́ẹ̀ ni babaláwo ṣe rere kífá èdè rere lọ́pẹ́ àṣìláńtẹ́nu rẹ̀ fọ́ aládé òṣìbàjẹ́ èrè gẹ́gẹ́ ní fáńsọ lẹ́nu díẹ̀ ọ̀tọ́kùnrin adé fún ọ̀run mi là bàbá ń ṣàwọ́ lọ sóde ọ̀run lọ mú ọ̀sán ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ìlọrin kọ́gbọ́n lọ́dọọdẹ lóde ọ̀run ẹ̀bọ̀ wọn ni ó máa rú ẹ̀bọ̀ ni ó máa mú ṣe oyinbo ẹbọ ń bẹ òṣìṣẹ́ ẹbọ ẹlà òpìtàn nífò ṣàfihàn ẹbọ rẹ mọ ti dáadáa jù kéèpé ìjìnà ìrẹwà jẹdẹ tuturu bó ti jẹ ní abẹnú olóòtú ọyìn dayọ ìtumọ̀ ẹbọ ẹtú dàbí pé ti fàyọ ń bẹ ọ ìtumọ̀ àbọrú àbọyè àbọṣẹkẹ mọ kí babaláwo ó dàbí pé ti fàyọ ìyàwó Ọ̀rúnmìlà ní jẹ ìbọrú ìyàwó Ọ̀rúnmìlà ní jẹ ìbọyè ọ̀ náà ní jẹ ìbọ ṣiṣẹ́ tí a bá níbo ló ti jẹ kán lọ rí wọ́ndà ògódá méjì ní gbogbo àwọn olódì ṣàlàyé ọ̀rọ̀ sórí kò léwé kò sọ̀rọ̀ níbẹ̀ tó kí ifá tó jágùn ni ẹ̀làbọ̀rọ̀ gbogbo káàrọ̀ ìjẹrò àṣetì òní báyìí ẹ̀ní bọ́wọ́ gbogbo ẹ̀yin iléeṣẹ́ pátápátá náà gbogbo ẹ̀yin tẹ́ wà náà ojú yín ò ní fọ́ Ifá látẹ̀lé nílé ayé ní fi rọ́jú lójú ìbábá bẹ́ẹ̀ ni làájú ní fi yẹ ni èyí jú bàbá bẹ́ẹ̀ bàbá kó yẹ o ìran bàbá ńlá wa ni ọ̀rọ̀ mi làbára gírí lọ́gbọ́n bí àbá ṣá ti pé Jésù ni Jésù ọmọ yìí rí o àwọn tí a sì jẹ́ lánàá Jésù àwọn tó ń lóòótọ́ púpọ̀ nítorí pé wọ́n sì òótọ́ nínú ìrìn àjò wọn mọ̀ àwa tá a tẹ̀lé ìlànà Lárúbáwá ìwọ̀nba lóòótọ́ wá mọ́ agídí nìkan la ní agídí ni wọ́n ní torí wípé mo dúpẹ́ lórí Elédùmarè ìlànà tó dá mi sí ìlànà babaláwa torí ìlànà òótọ́ ní tọ́yàn torí fa ní ajá gbogbo ajá dẹran síwín àgbọ̀n ní gbogbo dẹran lúwèrè ọ̀fàfà ló gbogbo ló dẹran ara orí igi adábájá alábàálẹ̀ àṣòótọ́ ẹja àṣòótọ́ ẹja àṣòdodo àgbà tó ṣòótọ́ ni mọ́lẹ̀ ẹgbẹ́ òótọ́ ní tọ́yàn
ẹ̀rí èrú ní àìmọye àwọn ẹlẹ́sìn ìlànà lárúbáwá fi gba àbùkún wọ́n pé ẹ máa tẹ̀lé lánàá babaláwo yín eléyìí babaláwo tiwa ti jẹ́ lánàá mọ̀ ẹ̀rí pé àwọn kan máa ń wí wọ́n máa ń pé ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n ara àbòsí kan náà ni ọmọ ṣe Kẹ́hìndé tí wàá jẹ́ pé ńlá wàá gbé ẹ̀gbọ́n lé lọ́wọ́ ṣùgbọ́n kó bá lè dùn náà ni kó lè dùn bàtà àjọfẹ́ yín Jésù gan kì í ṣẹgbẹ́ mọ́mọ́ tó bá jẹ́ pé bí a ti ṣe tọrọ tó jẹ́ pé nǹkan fún tọrọ gbọ́ torí pé ìwọ̀nba 100 years tí Jésù ti kú ní ọ̀sẹ̀ bí mọ́mọ́ iṣẹ́ wa jẹ́ pé gbòde ló wá gbẹ̀gbọ́n ṣùgbọ́n láti fi rọ́ ba ìlànà baba ńlá wa lọ́wọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ń wò mí ẹ jẹ́ àṣẹ làákàyè ẹ má jẹ́ kí wọ́n máa pé ká máa búra baba ńlá wa tàbí a máa ṣépèlé ìran baba ńlá wa ká máa gbé ìran baba ńlá tí wọ́n lárugẹ wọ́n pè lẹ́ẹ̀ márùn lójúmọ́ ká mọ̀ pé ìjọba ní ṣẹlẹ̀ lọ́lẹ́bí kárí ọba pé kí ni ìtumọ̀ wọ́n pè ìlànà pé kí dẹ̀rùn ọlọ́run ọba kó máa bá mọ̀mọ́ àwọn pèsè aládùn aṣọ àpè kí dẹ̀rùn ọlọ́run máa bá ìpè tá a pé sì kú tá a bá pé pọlọ́kùnrin yìí ó yè bẹ́ẹ̀ ṣe ń pé kí lójúmọ́ ọlọ́run máa yẹ pé bá ṣe aládùn aṣọ wọn àpè kí ni ìtumọ̀ ṣe aládùn aṣọ wọ́n pè kí dẹ̀rùn ọlọ́run ọba máa bá mi ó wà bó bá jẹ́ sí pé àtiwọ́tọ̀ fàṣẹ́nu tó ní kílẹ̀ àṣẹ bàbá rẹ̀ ṣẹ́nu tọ́ni kí dẹ́rùn ọlọ́run mọ̀ bá mọ̀ mọ̀ kí ló dé tọ́ sọ pé kí dẹ́rùn ọlọ́run bá bàbá tó bí ọ̀gán lọ́mọ ìpìtà pé ṣùgbọ́n bá pé kọlọ́kùnrin yìí ẹjẹ́ àmọ́ ṣàdúrà fúnra bàbá ńlá tiwa náà béèyàn kú mọ́ ṣáṣí bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ onímọ̀ ìkùnà béèyàn kú ṣọ́ọ̀ṣì bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ onímọ̀ ìkùnà ìwà ìdálẹ́lẹ́dùnmọ̀ ni máa lò wọ́n ń dá mọ́ṣáṣí lẹ̀ à ń dájọ́ ọlẹ̀ ni ò ká lè rí lóòrò lẹ́yìn à ń dájọ́ sílẹ̀ à ń dájọ́ ọlẹ̀ ni ò ṣé bí wọ́n ṣe ń dá lẹ́lẹ̀ náà ló àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti ẹ̀rí tí à ń gba àwòrán mọ́ nìṣẹ́ nítorí pé òkè tẹ́ ń bẹ ní ìrágbìjì wa ń bì à ń pé àwa ní ìrágbìjì olókè méjì takọtabo lórí àgbà òkè wa pé bíi méje ṣùgbọ́n ní ìsìn àárí àwọn èèyàn àwọn ẹlẹ́sìn àkédékéde wọ́n ti gba àwọn èèyàn mọ́ra tí ń pé ẹ mọ́ bọ̀ ẹ mọ́ ní ìlànà babaláyé mọ́ wọ́n ti máa ń fọ gbọ́ngbọ́n bá bọ̀ òkè ọ́ ní ìsìn bẹ́ẹ̀ bá dé orí òkè mi bẹ́ẹ̀ bá rìn rìn díẹ̀ wọ́n ti kúrọ́ọ̀ṣì sí wọn á ní Jésù àwọn ti yà á sí mímọ́ àwọn ní ẹ jẹ́ gẹ́gẹ́ bí àwòrán ní ìsìn tí wọ́n ń bọ oríṣiríṣi òkè wọ́n tún fi ń gbowó lọ́wọ́ wọn ni kò Jésù máa ṣe nǹkan fún ọ ẹ̀sìn ìdámẹ́wàá rẹ̀ wọ́n lọ rí kóṣù wá òtòlótòló oríṣiríṣi wọ́n máa kó fún wọn èrú bí rọ́bà lọ́lọ́gún ọdún ọjọ́ kan ṣòro tó bá òótọ́ ní tọ́yìn o àpáàdì gbókòmọ́ra adáfúwá ló ṣàtìṣẹ́rú òpin ìwà ló ṣà bàbá ṣe máa wù ní ṣe gbé ní mọ́ àṣetì òní báyìí ẹ̀làbọ̀ yìí. àwọn wo làwòrò. àwòrò àwọn tí ń pè ní àwòrò ní àwọn tí ń mójútó bí Elédùmarè bí ó ṣe máa gbọ́ àdúrà nípasẹ̀ ìlànà tí ń gbà pé Elédùmarè wọn. àwọn tá à ń pè ní àwòrò ní àwọn òjíṣẹ́ tá à kàn ń pè ní bíṣọ́ọ̀bù ńgbà míì àwọn tí à ń pè ní àwòrò ní àwọn alámòjútó ìlànà báyìí lẹ́ẹ̀ gbà máa pe Elédùmarè ibi báyìí lẹ́ẹ̀ ti máa pe Elédùmarè tí wọ́n jẹ yín àwa kan ń bẹ tó jẹ́ pé òkè ń bẹ tá a mọ̀ pé tá a bá dúró ní orí òkè tá a bá ké pe Elédùmarè yóò gbọ́ ẹni tó wá jẹ́ taproot ẹni tó jẹ́ olóyè yóò ti yí àwọn èèyàn àwọn olóyìnbó pé taproot tẹ́ jẹ́ olùdìmú orí òkè yẹn tó jẹ́ pé mọ̀ pé ẹ̀yin ọmọ yòókù ẹ̀ máa bọ̀ bá a bá dúró ní ìta bá pariwo sókè Elédùmarè yóò gbọ́ dúró wa ẹni tí ń pè wọ́n ní ń jẹ́ àwòrò ẹni tí pé èèyàn sí lànà ẹni tó wà nínú ṣọ́ọ̀ṣì tó jẹ́ pásítọ̀ àwòrò ní í jẹ́ nítorí pé òun ní fi nǹkan kan ẹni tí fi nǹkan tí ẹnìkan ò mọ̀ yéèyàn ìní jẹ́ àwòrò ìwọ́n tó ń jẹ́ pásítọ̀ ni ọ́ bishop àwòrò lọ́ọ́ jẹ́ ìlànà Yorùbá nìyẹn ìlànà tí àwọn baba ńlá wa ń gbà mọ ìtumọ̀ ìrìn àjò nu ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn àtọ̀rìn wá àwọn ni wọ́n ti bọ̀rọ̀ jẹ́ ìmọ̀bí rọ́bà lọ́lógún ọdún ọjọ́ kan ṣo ló tó bá ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́. top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. top farm foods ń ṣara lóore yam flour ìyẹ̀fun iṣu gidi unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà beans flour èrè gbẹrẹfun rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó yellow pap ògì pupa onígbẹrẹfun gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni top farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg top farm foods wọ́n wuyì wọ́n gbayì tún tí òun tẹ NAFDAC lára wọn bẹ́ẹ̀ sì ni
100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng. Top Farm Foods, think food, think us. bọ́lá bá tán wà olóòtú. ẹ ṣé púpọ̀ bàbá àdúgbò pọ̀ lọ́wọ́ yín fún àsìkò tí ẹ fi sílẹ̀ láti bá wa jíròrò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jàǹfààní nínú àwọn àlàyé yín yìí tó tún jẹ́ ká túbọ̀ mọ̀ púpọ̀ sí nípa ìgbàgbọ́ Yorùbá láǹfààní àti mọ̀ Bíbélì ti sọ pé ìdájọ́ ń bẹ lẹ́yìn ikú o tí Kùránì sọ pé Jáhánámọ̀ wà o ẹ̀túnjá mọ ìgbàgbọ́ Yorùbá bó ti ẹ̀ pé ẹsẹ̀ fáyẹ̀ iná wọn lè pé wọ́n fi náà ń dẹ́rù bà wá ni. ẹsẹ̀ fáyẹ̀ ò fi fún wa. kò yẹn àti kì fún gbogbo rẹ̀ náà ni ó ṣe wọ́n fi náà halẹ̀ mọ́ gbogbo àwa káàárọ̀ oòjíire ni ṣé gbogbo alámọ̀ wípé tí wọ́n bá kọ́wọ́ bọ náà iná òjò ni lọ́wọ́ wọ́n sì ti mọ̀ pé àwa Yorùbá fẹ́ràn fà àti káàárọ̀ oòjíire fẹ́ràn fà àfẹ́ni tó bá le gbogbo alámọ̀ tí wọ́n bá kọ́wọ́ bọ náà iná òjò ni lọ́wọ́ wọ́n wá ń fi ìrìn àjò yíya pé ká mọ̀ wípé ìlànà táwọn lọ́nà ó mọ̀ ga gbogbo ẹ̀ Elédùmarè bá wa ṣe Elédùmarè bá ṣe torí ìdí èyí ká múra sí lànà baba ńlá tiwa lọ́nà àbáyọ ká múra sí lànà baba ńlá tiwa lọ́nà àbáyọ Ifá tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ afẹ́rẹ́ ní Ifá nítorí pé àwọn Lárúbáwá àwọn ń kọ́ lẹ́ẹ̀ tí wọn ni torí nígbà lọ́run náà lọ́run wọ́n pe Jésù náà pé o fẹ́ máa fi ìmọ̀ tó mọ̀ sí gọ́ọ̀dù yé gbogbo àwọn tí wọ́n jẹ́ òyìnbó báwo ni wọ́n ṣe máa mọ ìtumọ̀ ìmọ̀ tí mo jẹ́ gọ́ọ̀dù tí ó fi máa yé wọn Jésù ní kí wọ́n fi yé wọn sí ẹnu báírò wọ́n bá bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ máa kọ́lẹ̀ tí wọ́n papọ̀ tán wọ́n léyìn ó ti máa jẹ́ wọ́n ní kí wọ́n máa jẹ́ báìbù pé àwọn máa pè báìbù ìwọ mọ̀mọ́ àwọn tiẹ̀ tí wọ́n jẹ́ Lárúbáwá báwo ni àwọn tiẹ̀ ó ṣe máa mọ̀ wípé èmi ni mò ń jẹ́ alàtọ̀ pè mí tí ó sì máa yẹ tí ò ní gbàgbé ó ní wọ́n lè má níyè inú tó bá wọn kí wọ́n bọ́ fi yé wọn sí ẹnu kàlámù wọ́n bẹ̀rẹ̀ sí hànlẹ̀ ìtàlú kan gbogbo ìtàlú ni èyí ó ti máa jẹ́ nígbà tí wọ́n papọ̀ tán ní kí wọ́n máa jẹ́ Kùránì ìlú bá débi ní ìṣètò ọmọ wa bá rántí nǹkan mú pé lórí rántí dáyárì wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà àwọn ọmọ káàrọ̀ òjìrì àti gbogbo àgbáńlá ayé báwo ni àwọn ọmọ tiẹ̀ tí wọ́n jẹ́ ìlànà wọ́n sì máa mọ̀ pé èmi ni mò ń jẹ́ Olódùmarè tó wíwọ̀n bó ní ká fi yìí tí wọ́n sí Ọ̀rúnmìlà ní àwọn ọmọ tóun ìran àwọn àgbàgbé ni wọ́n kì í ṣe ẹni tí wọ́n lè ṣẹ̀ṣẹ̀ máa pé orí ẹ̀ máa fi yé wọn síbì kan torí pé fákan ṣọ ní odù mímọ́ rẹ̀ ó ní gúnugún balẹ̀ orókẹ́ àkàlà balẹ̀ orókà tètèrè balẹ̀ ọ̀rọ̀ ìwà rẹ̀ gúnugún ṣọ́ ọlọ́ọ̀ ní gẹ̀gẹ̀gẹ̀ ní ìbàdàn òde ìbájọ́ adáfọ́bára ní kò sí ń jọ́ tí rogun kóyèkóyè ẹ̀rí ọ̀bàrà pé ó gbé ìpè tó lọ ìpàdé àwọn tó bá ìpè ìṣètò ọmọ tó ń bá wá ní ó ní wọ́n nílé kún ọ níyè tí wọ́n lọ nítorí pé tádé ìbá ṣàgbà òkúta mi inú wẹrẹ nígbé èèwọ̀ ìṣà ọ̀bàrà ní kò sí kọ́ máa wo níyè ó níyè tí wọ́n ìran àwọn gbàgbé ní ìran tọmọ tó ń káàró òjìrè ẹni ní ìsìn tẹ ẹ bá dé àwọn ọmọ Yorùbá náà la ṣe burú jù Káàbà tí wọn yí jọ Káàbà tí pé Káàbà ní o tó dúró lórí igun mẹ́rin àwọn bàbá wa náà ní nílẹ̀ káàró òjìrè tẹ ẹ bá délé àwo gbogbo kò sílé àwo tẹ́lẹ̀ bá wọ́n ń pè ní ìrẹ̀ ni làwọn ń pè àwọn ń pè ní Káàbà lọ́hùn bọ́bá tiẹ̀ wọ́n dé bọ́n kan bá fẹ́ ṣe káìdátù tí a bá ní káìdátù yẹn kọ́ mà kan lọ táwa babaláwo bá máa ń ṣe ọmọ nípa ọ̀pẹ̀lẹ̀ gbogbo lànà babaláwa náà ní ẹgbà yìí wọ̀ tábà ń kọ́ ọmọ ní ọ̀pẹ̀lẹ̀ pé ọ̀fẹ́ mọ́ fá ọ̀fẹ́ ṣe kan bá ti kọ́ fa dérí ọ̀nà gún méjì á ṣòro fún tábà ṣòro yìí tán dandan ni kó pa adìẹ tí ó kàwọ́ pọ́yìn tí ó kó gbogbo á ṣe gbogbo orò tó bá yẹ ká ṣe fún táwọn náà bá náà ṣe káìdátù tán àwọn náà gbọ́gbọ́n lọ rèé mú adìẹ gbogbo àlà ń forí kanlẹ̀ ìlànà ti Ifá ni wọ́n ń gbà forí kanlẹ̀ tábà kọrin nígbà tí mo jẹ́ ọ̀kan nínú àwọn olórin ẹlẹ́sìn ìbílẹ̀ bẹ́ẹ̀ ni a pé ìgbàgbọ́ òde fìlà o wọn láwọn ò gbọ́ tẹ̀dú
bàbá wọn ń gbọ́ ti fá o nínú ènémọ̀lẹ́ bí gbàgbọ́ forí ìkànlẹ̀ Ifá ni wọ́n kí o ìgbàgbọ́ òde fìlà o èmi kú jẹ́ bọ́ láàrin ọjà ará ọjọ́ mọ̀ ọmọ ẹlẹ́jọ́ awúrú ìràwọ̀ rágbìyí tó jọba bùnmí lọ ìgbàgbọ́ òde fìlà wọn láwọn ò gbọ́ tẹ̀dú bàbá wọn ń gbọ́ ti fá o nínú ènémọ̀lẹ́ bí gbàgbọ́ forí ìkànlẹ̀ Ifá ni gbogbo ọ̀làna babaláwa náà ní gbà fi kó àwọn èèyàn wa lẹ́rú torí pé tí ẹ bá rí ojúlówó gbàgbọ́ bí wọ́n ń gbàdúrà lọ́wọ́ báyìí tó bá kálá yóò sì fìlà ni àwa babaláwo ní mọ́ Ifá lọ́wọ́ ká mọ́ sí fìlà ṣùgbọ́n ìlànà tí wọ́n fi wá sí nǹkan kan ní wọ́n fi mọ́ pé ọba àṣẹṣe lẹ́sẹ̀lẹ̀ Yorùbá adéorí la fi mọ́ ọba kò pọn dandan kí babaláwo mọ́ òun ó mọ̀ adé ṣùgbọ́n ààyè rẹ̀ mọ́ yọ̀ọ́lẹ̀ jọ́mọ̀ nínú kù tí wọ́n bá fi hàn sí kí láà fi mọ ọba ni la fi gbégbèsè lérí ìrìn àjò ẹ pé ṣe bí ayẹṣẹ ẹsì fìlà bàbá sì kífá àáforí kanlẹ̀ ni kò síbi kẹtàlẹ́ pé mọ́ṣáláṣí náà dá lẹ́lẹ́ kankan dandan ni wọ́n gbọ́dọ̀ máa forí kanlẹ̀ torí òjíṣẹ́ Olódùmarè ni bíbélì bá ń wálé lórí ẹ̀ àmọ́ sọ̀rọ̀ yọrọ èsì ẹ̀ làbọ̀ yìí ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ wa. ẹ ṣe púpọ̀ ẹ máa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni high priest Mọ́rúnkẹ́jì Fádàrè ìràwọ̀ àgbà tí mo jẹ́ ọba àṣẹṣe lẹ́sìn fún gbogbo ilẹ̀ Yorùbá. ẹ ṣeun púpọ̀ ẹ máa dúpẹ́ lọ́wọ́ yín ǹjẹ́ títí ìgbà míì tí a tún máa láǹfààní láti pàdé níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà lóko. Ifá wa lọ bá láyé mo ní Ifá lọ bá láyé Ifá lọ bá láyé ẹ̀dú lọ bá lọ́run o ayọ̀ méjì púpọ̀ torí Ifá lọ bá lórí ohun gbogbo Ifá lọ bá láyé ẹ̀dú lọ bá lọ́run o ayọ̀ méjì púpọ̀ Ifá lọ èmi nira wa gàlágbìjì bí ọba bomi èsì ọjà bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ bàbá Fagbínú Ṣọlá alápá pẹ̀lẹ́ mọ́mọ́ ní tẹ̀rúkọ̀ọ́rù bàbá Fádóyin Ifá lọ bá láyé ẹ̀dú lọ bá lọ́run ayọ̀ méjì púpọ̀ Ifá lọ bá lórí ohun gbogbo ló ṣe yan ní sọpẹ́rù wọn ò sí irú mi jẹ́ gbàgbéjì lọ nínú ẹni bàbá aláwo Ifá lọ bá láyé ẹ̀dú lọ bá lọ́run ayọ̀ méjì púpọ̀ Ifá lọ bá lórí ohun gbogbo ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sánsan wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà
ibẹ̀ lẹ́wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá